لله الحمد والثناء والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أما بعد. Adá ọpẹ́ fún Ọlọ́run, Alhamdulillah. a sì tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún Adéwálé Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Kí ìkẹ́ àtìgẹ̀ náà kí ó mọ́ dúró lórí Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Kó sàn lórí gbogbo àwọn sàábé Ànábì, látòrí àwọn sàábé kó sàn lórí gbogbo àwọn tábìí lẹ́yìn wá àgbà náà. Èyí tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ òun náà ni ìtàn ìgbésí ayé Sheikh Abul Abbas Ahmad Tijani Radiyallahu ta'ala anhu. Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ fún bàbá. Àmín. Ìdí tí mo fẹ́ fi sọ̀rọ̀ lórí ìtàn bàbá Sheikh Ahmad Tijani òun ni arákùnrin kan tí àwọn ìjọ rẹ̀ bi léèrè wípé ta ni ń jẹ́ Sheikh Ahmad Tijani. Ìgbà tí ó wá dáhùn, ó wá sọ ìtàn Sheikh Ahmad Tijani bí ó ti yẹ kó sọ, ó júwe Sheikh Ahmad Tijani bí ó ti yẹ kó júwe wọn. Gbogbo tó wá sọ nípa Sheikh Ahmad Tijani ohun tí ò lẹ́rìí ni, àmọ́ kò dùn wá fún un nítorí pé kí ni kò dá Sheikh Ahmad Tijani mọ̀. Àmọ́ ẹni tí ó wá dùn wá fún jù òun náà lẹni tí ó ń jẹ oúnjẹ Tijaniya, tí ó ń mu omi Tijaniya, tí ń wọṣọ Tijaniya, tí ń ṣe fáàrí pé Tijaniya lòun. Àwọn abilé pé dákun júwe Sheikh Ahmad Tijani fún wa, kò wá nímọ̀ Sheikh Ahmad Tijani. Ọ̀gá àlébù nígbà ló jẹ́ fún yàn, nítorí pé kí ni níjọ́ tí a bá ti ń fi ìtàn àwọn great icons of Islam, níjọ́ tí a bá ti ń fi ìtàn wọn ṣeré, níjọ́ náà ni a ti bẹ̀rẹ̀ sí ń fi Islam ṣeré. Níjọ́ tí àwọn Denmark tí wọ́n pa ìtàn Islam, ìtàn Ànábì wa Muhammad tí wọ́n pa bí ó ti yẹ kí wọ́n pa, níjọ́ náà ni gbogbo àwọn àfáà dìde pẹ̀lú wọn. Kò sí ohun tó jẹ́ kí wọ́n dìde tó kọjá pé tí wọ́n bá ń wò wọ́n níran tí wọ́n ń pa ìtàn Ànábì bí ó ti yẹ kí wọ́n pa, wọ́n ti ń gbà wọ́n láàyè kí wọ́n mọ dúbú Islam bí ó ti yẹ kí wọ́n dúbú ẹnu. Wọ́n ti ń gbà wọ́n láàyè láti mọ wọlé tọ Islam nù. Níjọ́ tí a bá ti lè ń dẹjúlẹ̀ téèyàn lè ń pàtà àwọn àfáà bí ó ti yẹ kí ó pa, níjọ́ náà ni a ti ń fi ààyè lẹ̀ fún àwọn èèyàn láti lè mọ tọwọ́ bọ Islam. Torí kí a lè bàbá mọ̀ nípa Sheikh Ahmad Tijani àti pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ lómi náà yóò kàn dóde, ó kàn fẹ́ jẹ́ káyé rí pé òun sọ ohun tuntun, yóò kàn sọ kinní kan tí Sheikh Ahmad Tijani ò sọ, yóò kàn sọ ìtàn kan tí ò tiẹ̀ sínú ìtàn Sheikh Ahmad Tijani. Bẹ́ẹ̀ sì ni tí a bá ti ń sọ ìtàn tí ò tún sínú ìtàn Sheikh Ahmad Tijani, ibẹ̀ náà ni àwọn ọ̀tá ẹ̀sìn ó tún mọ́ ríbi wọlé sí wa lára ìpè dákun ẹ̀ tún gbọ́n tán ní Sheikh ṣe tó sì jẹ́ pé irọ́ ni. Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Ìtàn bàbá Sheikh Ahmad Tijani ó lọ báyìí. A bí Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala anhu, a bí wọn sí ìlú kan tí wọ́n ń pè ní Ainu Madi. A bí Sheikh Ahmad Tijani ní ọdún 1737. Bàbá wa Sheikh Ahmad Tijani wọ́n sì kú ní ọdún 1815, tí wọ́n sì sin Sheikh Ahmad Tijani sí Zawiya wọn nílùú France. Sheikh Ahmad Tijani jẹ́ ẹni tí ó dá ẹgbẹ́ Tijaniya kalẹ̀. Sheikh Ahmad Tijani wọ́n lo ìlú wọn, wọ́n lo ìṣẹ̀mí wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìlú. Sheikh Ahmad Tijani gbé ní ìlú Misra dáadáa. Sheikh Ahmad Tijani gbé ní ìlú Maghreb. Sheikh Ahmad Tijani wọ́n gbé ní ìlú Hijaz. Kódà Sheikh Ahmad Tijani wọ́n gbé ní ìlú Sudan dáadáa. Bẹ́ẹ̀ náà sì ni wọ́n gbé ní ìlú Mauritania. Sheikh Ahmad Tijani wọ́n há Al-Quran nígbà tí wọ́n pé ọmọ ọdún 7, látara pé bàbá tí ó bí Sheikh Ahmad Tijani, bàbá náà fẹ́ràn ìmọ̀ púpọ̀, bàbá náà sì fẹ́ràn Al-Quran. Bàbá náà ni ó wá ju Sheikh Ahmad Tijani sí ilé kéwú láti kékeré, tí ó sì mójútó Sheikh Ahmad Tijani dáadáa. Sheikh Ahmad Tijani há Al-Quran ní ọmọ ọdún 7. Nígbà tí Sheikh Ahmad Tijani há Al-Quran tán, wọ́n tẹ̀síwájú, wọ́n tún bẹ̀rẹ̀ sí ní wá ìmọ̀. Torí àwọn tí wọ́n mọ̀ ní àwọn onísúfí ohun ìmọ̀ bátìní nìkan ni wọ́n mọ̀, wọn ní mọ̀ nípa fíkíù. Torí nínú write up tí mo kà yẹn, ó kàn sọ ìtàn Sheikh Ahmad Tijani báṣubàṣu. Ó dà sọ débi pé kò láàfáà, bó ni kò ṣe wá nímọ̀ láàfáà. Ìtàn Sheikh Ahmad Tijani bó ti lọ ní à ń kàbọ̀ yìí. Nígbà tí Sheikh Ahmad Tijani tí wọ́n parí Al-Quran tán, wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ìmọ̀ nípa ìmọ̀ fíkíù. Kódà nínú ìtàn wọn jí kó yé wa pé nígbà tí Sheikh Ahmad Tijani fi pé 16 years, Sheikh Ahmad Tijani ti ń ṣe fatiwa, wọ́n ti ń dájú ẹ̀sìn fáwọn èèyàn nípa bí èèyàn bá ń kírun lọ́wọ́, tí ó bá bù só, bí èèyàn bá ń ṣe jánàmbá, ọ̀rọ̀ tó ṣà ní ìbáṣepọ̀ mọ́ ẹ̀sìn. Sheikh Ahmad Tijani wọ́n ti ń ṣe fatiwa nígbà tí wọ́n fi pé 16 years. Àmọ́ nígbà náà Sheikh Ahmad Tijani fẹ́ràn al-uzla,
wọ́n fẹ́ràn kí wọ́n mọ dá wà. Sheikh Ahmada Tijani sì fẹ́ràn zuhud ìráyé sá. Sheikh Ahmada Tijani fẹ́ràn ká jẹ tàárọ̀ ká má jẹ tọ̀sán, wọ́n sì fẹ́ràn kí a má jẹun bámú. Sheikh Ahmada Tijani ò ń jẹun bámú tábà wá ní bóyá ìgbà tí ò rí oúnjẹ jẹ tó fẹ́ pèpè sí àwùjọ ló fi lọ dá ẹgbẹ́ Tijaniya kalẹ̀. Lẹ́yìn ó mọ jẹ́ èsì fáwọn tí wọ́n ní àwọn fúríkọ̀ islamiyà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn àfáà yẹn dálẹ̀ wọ́n gbà tàn fi àǹfùsìm láà. Àtakò yí pé àwọn àfáà kan bẹ àwọn ẹgbẹ́ kan wà tó yẹ pé àwọn tí wọ́n dálẹ̀ nítorí bóyá torí fákìrù tí ń bá wọn jà wọ́n wá dá ẹgbẹ́ ilẹ̀ láti lè fi gbọ́n òṣì tí ń bẹ ní ara wọn. Àmọ́ Sheikh Ahmada Tijani kò dátọ̀ rí kọ́tù Tijaniya lẹ̀ láti lè fi gbọ́n òṣì tí ń bẹ láàrin, nítorí kí ni láti ìgbà tó ti ń bẹ ní ọmọdé gangan ni ó ti fẹ́ràn ìṣẹ̀mí ìráyé sá. Sheikh Ahmada Tijani dẹ̀ mọ̀ ṣe fàtúwà fáwọn èèyàn. Nígbà Sheikh Ahmada Tijani tí wọ́n fi gbé 16 years yẹn bàbá àwọn àti ìyá wọn ṣaláìsí látara àìsàn tí wọ́n ń pè ní tọ̀hún, àìsàn ìgbóná tí wọ́n sábà ṣẹlẹ̀ tí ó wọ ìlú nígbà náà lọ́hùn. Àìsàn ìgbóná ọ̀hún ló pa bàbá àti ìyá Sheikh Ahmada Tijani. Àmọ́ síwájú kí bàbá àti ìyá tó kú, nígbà tí bàbá tó bí Sheikh Ahmada Tijani tí wọ́n rí i pé ọmọ yìí eléyìí fẹ́ràn kó mọ dáwà, ó sì fẹ́ràn ìjọsìn, ó sì fẹ́ràn kó mọ ka Al-Qur'an, wọ́n rò pé kò dáa kí á tètè mọ́ mójútó ọmọ yìí ni bàbá tó bí Sheikh Ahmada Tijani bá fẹ́ ìyàwó fún Sheikh Ahmada Tijani. ìmọ̀ fẹ́ ìyàwó tí o bá ti níyàwó ńlé ojú rẹ̀ ó tún wálẹ̀ gẹ́gẹ́ bí tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sọ yìí pé ẹ̀yin ọ̀dọ́ ẹ bá ti tó àsìkò àti fẹ́yàwó ẹ fẹ́ ìyàwó, nítorí pé kí ni ìfẹ́ ìyàwó yẹn òun ni yóò jẹ́ kí ojú yín yóò jẹ́ kó wálẹ̀, yóò jẹ́ kí ojú yín yóò jẹ́ kí ó gbé ibì kan. Bàbá tí ó bí Sheikh Ahmada Tijani ó fẹ́ ìyàwó fún Sheikh Ahmada Tijani nígbà tí Sheikh Ahmada Tijani jẹ́ ọ̀dọ́, nígbà tí Sheikh Ahmada Tijani ń lo ìṣẹ̀mí lọ lẹ́yìn ìgbà tí bàbá wọn ti kú. Sheikh Ahmada Tijani bá wò pé ẹ̀gbọ́ mo fẹ́ wá ìmọ̀ sí ìlú wo ni ìmọ̀ wà, bẹ́ẹ̀ sì ni ìmọ̀ sì pọ̀ nílùú Fars nígbà náà lọ́hùn. Sheikh Ahmada Tijani wá gba ìlú Fars lọ tí ń ṣe ìlú France tí a mọ̀ sí ìlú France. Nígbà ìyẹn jẹ́ ọdún 1171, ìyẹn jẹ́ ọdún 1171. Ọjọ́ orí bàbá Sheikh Ahmada Tijani nígbà tí wọ́n kọ́kọ́ ṣe ìrìn àjò lọ sí ìlú Fars ó ń jẹ́ 21 years. Ìyẹn jẹ́ ìrìn àjò àkọ́kọ́ tí bàbá Sheikh Ahmada Tijani tí wọ́n ṣe lọ sí ìlú Fars. Nígbà tí wọ́n dé ìlú Fars, gbogbo àwọn àfáà tí wọ́n wà ní ìlú Fars ni bàbá gbìyànjú àti lọ sálámọ̀ sí, ní àwọn àfáà ńláńlá, ní àwọn àfáà tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn. Bàbá sì mọ lọ ìjókòó mímọ̀, ìjókòó tí wọ́n ti ń dájọ́ ẹ̀sìn, bàbá máa lọ ìjókòó bẹ́ẹ̀. Bàbá lọ ń kẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ àwọn àfáà yìí. Nígbà tó wáyá bàbá padà wá dúró, wọ́n sọ̀kalẹ̀ sí àyè kan tí wọ́n ń pè ní Jabalul Ilmi ní ìlú Fars. Àyè yìí ni bàbá ti kọ́ wò láti ń ka Al-Qur'an. Ìyẹn ni ẹni tí ó fẹ́ ṣe tọ̀ríkọ̀tù Tijaniya tí ò fẹ́ kẹ́kọ̀ọ́ túláàsì á gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ni. Bàbá Sheikh Ahmada Tijani radiyallahu ta'ala anhu tí wọ́n gbé ojú ọ̀nà yìí kalẹ̀ síwájú kí wọ́n tó bẹ̀rẹ̀ pé mo fẹ́ dá tọ̀ríkọ̀tù Tijaniya lẹ̀, èyí tó síwájú náà ni ìmọ̀. Bàbá lọ kọ́ ìmọ̀, wọ́n sì lọ wá ìmọ̀. Bàbá wa bẹ̀rẹ̀ sí ń kọ́ bó la ṣe ń ka Al-Qur'an ní ojú ọ̀nà Tijaniya. Òun ni ẹni tí ó wà ní ojú ọ̀nà bàbá Sheikh Ahmada Tijani tí ò lè ka Al-Qur'an tí wàá ní òun náà ń tẹ̀lé manhaju Sheikh Ahmada Tijani. Ó tẹ̀lé manhaju Sheikh Ahmada Tijani, ó gbọ́dọ̀ lè ka Al-Qur'an. Lójú ayé bàbá téèyàn bá ka Al-Qur'an tí ò bá rí ka, bàbá ó sì fa ojú wo pé Al-Qur'an ló rí ka nù, ibi tí tọ̀ríkọ̀ wa ti bẹ̀rẹ̀ gan náà nù, wà ló ń ṣe tọ̀ríkọ̀ ò lè ka Al-Qur'an kó yanjú, ò lè ka hadisi kó yanjú rárá. Eléyìí ò ṣe tọ̀ríkọ̀, eléyìí a kàn máa jí kí wọ́n mọ fi opportunity wa kí wọ́n mọ fi bú bàbá wa tí ń jẹ́ Sheikh Ahmada Tijani radiyallahu ta'ala anhu. Kọ́lọ́n bá wa ṣàlékún ìkẹ́ fún bàbá. Ní òkè Jabalul Ilmi ibẹ̀ náà ni bàbá Sheikh Ahmada Tijani, ibẹ̀ ni wọ́n ti kọ́ tajwid bó ni a ṣe ń ka Al-Qur'an. Bàbá Sheikh Ahmada Tijani radiyallahu ta'ala anhu ní ìlú Fars ni wọ́n ti pàdé àfáà kan tí wọ́n ń pè ní Abdullah bin Muhammadu Al-Arabi, ìkan lára àwọn àfáàgbà nínú àwọn Al-Abdalawiya láwọn àfáàgbà. Bàbá Sheikh Ahmada Tijani sì bá àfáà yìí sọ̀rọ̀ ní ìlú Fars wípé mo fẹ́ mọ̀ nípa ẹ̀mí. Àfáà yìí sì kọ́ Sheikh Ahmada Tijani nípa ẹ̀mí. Àfáà náà sì ṣàdúrà fún bàbá Sheikh Ahmada Tijani radiyallahu ta'ala anhu. Nígbà tí bàbá Sheikh Ahmada Tijani kú lọ́dọ̀ àfáà yìí, wọ́n tún lọ sí ìlú kan tí wọ́n pè ní Madinatu Wazan tí wọ́n pàdé àfáà kan tí wọ́n pè ní àfáà Tayyib lára àwọn àfáàgbà
tí wọ́n lapa lára Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala anhu. Káfà wa dé wá ní Sheikh Ahmad Tijani wọn láàfà Sheikh Ahmad Tijani wọn kọ́kọ́ gbọ́ lójú àlá wọ́n ṣe kinní kan kákan lè mú tán dùn nìyẹn. Àwọn ilé ìdẹ̀rẹ̀ kì í ṣe ìtàn tó yẹ kí a mọ pa fún àwọn èèyàn torí tá bá ń pa báwọn èèyàn àwọn tí wọ́n mọ bẹ́ẹ̀lù àwọn òní bẹ́ẹ̀lù wa ní rọrùn wọ́n kàn bẹ́ẹ̀lù wa lẹ́ẹ̀kan náà wọ́n kàn sọ̀rọ̀ sí gbogbo tí ń jẹ́ Tijaniya ni. Bàbá Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala anhu lọ́dọ̀ àfáà tí a pè ní àfáà wa Tóyìbù yìí ni tí àfáà náà ń jẹ́ ẹni tó ń mójútó tọ̀ríkọ́tù Al-Wazaniya tí àwọn gbà lọ́wọ́ àbúrò wọn ọmọ ìyá wọn tí wọ́n ń pè ní Sheikh Tihami Al-Wazani. Bàbá Sheikh Ahmad Tijani wọ́n kọ́ nípa ẹ̀mí lọ́dọ̀ ẹni púpọ̀. Lẹ́yìn náà Sheikh Ahmad Tijani wọ́n tún wá tẹ̀síwájú ìrìn àjò ká tẹ̀lé wa ká lọ ká tún gbọ́ nípa ìrìn àjò Sheikh Ahmad Tijani àti bí Sheikh Ahmad Tijani bí ó ṣe dé Madina bí wọ́n ṣe ziyaratu sàárè Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti bí Sheikh Ahmad Tijani ṣe wá dá tọ̀ríkọ́tù Tijaniya lẹ̀ àti tí wọ́n fi torí ẹ̀ dálẹ̀ gẹ́gẹ́. A pàdé ní apá kejì subhanahu.